ìpalẹ̀mọ́ ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun, Ààrẹ Gani Adams rọ àwọn olóṣèlú láti yàgò fún ìwà ipá fún dídàbàrú ètò ìdìbò. Bákan náà rọ ìjọba àpapọ̀ láti lọ́wọ́ nínú ọdún Ọ̀ṣun Òṣogbo. Aláàfin ìlú Ọ̀yọ́ fi ìdùnnú rẹ̀ hàn sí ìdásílẹ̀ ọ́fíìsì ìwé ìrìnàjò nílùú Ọ̀yọ́. Ó sọ pé ó ṣe pàtàkì kí Ọ̀yọ́ ní ọ́fíìsì pásítọ̀tì tiẹ̀ fún ìdẹ̀rùn àti àdínkù ìrìnàjò àwọn aráàlú lọ sí ọ̀nà jíjìn. Àìsí iná mọ̀nàmọ́ná lẹ́yìn aago 7 alẹ́ ló ń fa ọmọ bẹ̀rẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ayọ̀délé Fáyọ̀ṣe ló ṣàlàyé bẹ́ẹ̀ lákòókò tí wọ́n ń búra fún un gẹ́gẹ́ bí alága àjọ RIA tuntun. Bí awuyewuye àti wàhálà ẹgbẹ́ P-Square tẹ́lẹ̀ ṣe ń tẹ̀síwájú, Mr P tún sọ àwọn ọ̀rọ̀ tuntun nípa ìwà tí àwọn ẹbí rẹ̀ hù sí ìyàwó rẹ̀ Lọ́lá lákòókò tó wà nínú oyún. Ìgbésẹ̀ EFCC tọ̀nà lábẹ́ òfin, wọn ò sì tayọ ààlà wọn. Fẹ́mi Fálànà ló ṣàlàyé bẹ́ẹ̀ lórí awuyewuye àti àríyànjiyàn lórí ọ̀rọ̀ àjọ EFCC àti ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Francis Nwapa ti bu ẹnu àtẹ́ lu ìjọba Nàìjíríà fún bí wọ́n ṣe ń lo àwọn òṣìṣẹ́ ààbò orílẹ̀-èdè láti kọjú ìjà sí àwọn aráàlú lákòókò ìfẹ̀hónúhàn tàbí tí wọ́n bá fẹ́ sọ ẹ̀dùn ọkàn fún ìjọba. Àwọn ajínigbé tún béèrè 30 mílíọ̀nù owó ìtúsílẹ̀ igbákejì alákòóso ìjọba ìbílẹ̀ Ìfẹ́dayọ̀ lẹ́yìn tí wọ́n ti kọ́kọ́ gba 30 mílíọ̀nù náírà lọ́sẹ̀ 4 sẹ́yìn. Ó mọ̀ ń lọ ní dòlè. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ Atiku Abubakar ti ké gbàjarè síta lórí òbítíbitì owó tó sọlẹ̀ sí inú àsùnwọ̀n ìfowópamọ́ àdáni rẹ̀ kí orí ọmọ ẹran tó di tẹkùn mọ́ lọ́wọ́. Primate Ayọ̀délé ti ké sí ààrẹ Tinubu pé ìṣòro wà ní Nàìjíríà. Ó ní àwọn tó wà láyìíká rẹ̀ kàn ń tàn jẹ ni, ó sì lè fa òpin ìrìn àjò rẹ̀ nínú òṣèlú. Olórí Olúwaṣìndárayọ̀ nínú Ayé Tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ní ìpalẹ̀mọ́ ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun, Ààrẹ Gani Adams rọ àwọn olóṣèlú láti yàgò fún ìwà ipá fún dídàbàrú ètò ìdìbò. Bákan náà rọ ìjọba àpapọ̀ láti lọ́wọ́ nínú ọdún Ọ̀ṣun Òṣogbo. Ààrẹ Ọ̀nà Kakanfò ti ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams ní ọjọ́ Ẹtì Friday rọ àwọn olóṣèlú ní ìpínlẹ̀ Ọ̀ṣun láti kìlọ̀ fún àwọn alátìlẹyìn wọn pé kí wọ́n yàgò fún ìwà ipá ṣáájú ìdìbò gómìnà tí yóò wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún yìí. Adams tó tún jẹ́ alákòóso ẹgbẹ́ Oòduà People's Congress ṣe ìkìlọ̀ náà nílùú Òṣogbo lásìkò ayẹyẹ ìkíni tí OPC ṣètò fún àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ àti àwọn tó kópa nínú ìparí ayẹyẹ ọdọọdún Ọ̀ṣun Òṣogbo Festival. Bí ó tilẹ̀ jẹ́ pé Adams kọ̀ láti dá ẹnikẹ́ni lẹ́bi lórí àwọn ìpànìyàn tó ní í ṣe pẹ̀lú olóṣèlú tí ó ṣẹlẹ̀ láìpẹ́ yìí ní ìpínlẹ̀ náà, àmọ́ ó ní ó yẹ kí gbogbo ènìyàn ṣiṣẹ́ pọ̀ láti yàgò fún pípàdánù ẹ̀mí síwájú àti lẹ́yìn ìdìbò. Gẹ́gẹ́ bí ó ti wí, ó ní òun fẹ́ rọ àwọn olóṣèlú pé agbára kì í pẹ́ títí, agbára wà fún ìgbà àti àkókò díẹ̀ ni. A kò sì gbọdọ̀ ṣi agbára náà lò nítorí pé à ń wá ipò. Ohun gbogbo tí a bá ṣe lónìí yóò di ìtàn lọ́la. Mo ń bẹ̀bẹ̀ pé kí ìdìbò yìí jẹ́ ìdìbò àlàáfíà. Ohunkóhun tó bá ṣẹlẹ̀ nínú ìdìbò yìí yóò jẹ́ àpẹẹrẹ tí àwọn ènìyàn yóò tọ́ka sí nígbà ìdìbò gbogbogbò. Ó ní òun ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan, ṣùgbọ́n òun ò fẹ́ dá sí ọ̀rọ̀ fífi ẹ̀bi kan ẹnikẹ́ni. Bẹ́ẹ̀ ni òun ò fẹ́ dá ẹnikẹ́ni lẹ́bi. Ṣùgbọ́n òun rọ̀ wọ́n pé kí wọ́n jẹ́ kí ìdìbò náà jẹ́ ìdìbò àlàáfíà. Olórí Yorùbá náà sún rọ àjọ elétò ìdìbò Independent National Electoral Commission àti àwọn iléeṣẹ́ aláàbò láti rí dájú pé ìdájọ́ òdodo wà kí gbogbo àwọn olùdíje sì ní àǹfààní tó dọ́gba. Ó ní bí INEC ṣe máa ń ṣe ìdìbò Ọ̀ṣun yìí yóò ní ipa lórí bí àwọn ènìyàn ṣe máa wo ìmúrasílẹ̀ àti agbára rẹ̀ fún ìdìbò gbogbogbò ọdún 2027. Ó tún fi kún pé kí wọ́n jẹ́ kí ó ní àpẹẹrẹ rere nílẹ̀ Yorùbá. A fẹ́ àyíká tó kún fún àlàáfíà fún ìdìbò náà. INEC sì gbọdọ̀ jẹ́ aláìsojúsàájú nítorí pé ohunkóhun tí àjọ INEC bá ṣe nínú ìdìbò yìí yóò hàn nínú ìpinnu bí àwọn èèyàn ṣe máa rò nípa ìdìbò gbogbogbò tó ń bọ̀. Ẹ̀wẹ̀, Adams tún ké sí ìjọba àpapọ̀ láti pọ̀ sí nínú ìmúgbòòrò àti àtìlẹ́yìn fún ayẹyẹ Ọ̀ṣun Òṣogbo. Ó sì ṣàpèjúwe ìrìn àjò àṣà àti ìṣe gẹ́gẹ́ bí ọ̀nà kan tí Nàìjíríà lè gbà fi orúkọ rere rẹ̀ hàn káàkiri ayé. Ó ní ayẹyẹ náà nílò àtúnṣe, ọ̀nà tuntun àti ìfọwọ́sowọ́pọ̀ láàrin àwọn olùkópa láti jẹ́ kí ó túbọ̀ ní ìfẹ́kúfẹ̀ẹ́ fún àwọn arìnrìn-àjò àti àgbáyé. Ó ní ìjọba àpapọ̀ gbọdọ̀ lọ́wọ́ sí ọ̀rọ̀ náà nítorí
nítorí ohun tí mo ti rí láàrin ọdún mẹ́ta sẹ́yìn ni òun rí àfihàn ìkópa ìjọba àpapọ̀, àwọn ará àdúgbò àti àwọn olùkópa tó ń wá láti ibi onírúurú ni wọ́n ń gbèrò pẹ̀lú ìjọba ìpínlẹ̀. Ó tún ṣàlàyé pé ìrìn àjò àṣà àti ìṣe lè ran Nàìjíríà lọ́wọ́ láti mú orúkọ rere rẹ̀ gòkè káàkiri ayé. Ó ní pẹ̀lú ìrìn àjò àṣà àti ìṣe, àwòrán Nàìjíríà ní àgbáyé lè túbọ̀ dára ju bí ó ṣe ń lọ nítorí àwọn ohun búburú tí àwọn ilé-iṣẹ́ agbéròyìn jáde àgbáyé ń fi hàn nípa orílẹ̀-èdè wa. Adams rọ ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àti àwọn ará àdúgbò tó gbàlejò ayẹyẹ náà láti mú àwọn èrò tuntun wá sínú ayẹyẹ ọdọọdún náà, èyí tí UNESCO ti dá mọ̀. Ó ní UNESCO ti dá ayẹyẹ ọdún náà mọ̀ ohun tí ìjọba àpapọ̀ ń dúró dè. Bákan náà, ìjọba ìpínlẹ̀ àti àwọn ará Ọ̀ṣun gbọ́dọ̀ ṣe púpọ̀ sí i. Àkóónú ayẹyẹ náà gbọ́dọ̀ túbọ̀ dára. A kò lè máa ṣe ohun kan náà lọ́dọọdún. Ààbò túbọ̀ le ní Ọ̀ṣun Òṣogbo Grove ní àkókò náà. Ìròyìn Punch fi hàn pé àwọn olùṣọ́ aláàbò túbọ̀ pọ̀ sí ní agbègbè Ọ̀ṣun Òṣogbo Grove nígbà tí ayẹyẹ àṣà ọdọọdún náà bẹ̀rẹ̀ ní Òṣogbo ní ọjọ́ Ẹtì Friday. Àwọn ọlọ́pàá ológun wà ní ojú ọ̀nà tó lọ sí ojúgbà náà láti Ọláìyá Ìta Olókan Road, níbi tí àwọn ọmọ ẹgbẹ́ ààbò ti dúró sí àwọn ibi tó yàtọ̀ láti máa ṣọ́ ìwọlé àti ìjáde àwọn ènìyàn. Àwọn ọmọ ogun náà tún wà ní ẹnu ọ̀nà ìkẹyìn tó wọ inú groove náà nígbà tí àwọn olùjọ́sìn àti àwọn tó kópa nínú ayẹyẹ ń wọlé. Yàtọ̀ sí ohun tó ṣẹlẹ̀ ní ọdún tó kọjá nígbà tí ọmọbìnrin tó jẹ́ arúgbá tuntun Ọ̀ṣunbùnmi Moradeke ní ìṣòro láti gbé aago tí ó wà ní ibi mímọ́ Ọ̀ṣun láàrin ààfin Àtaọ̀jà sí Grove. Ó ṣe iṣẹ́ náà láìsí ìṣòro ní ayẹyẹ ọdún yìí. Àwọn olùjọ́sìn Ọ̀ṣun, àwọn oníṣẹ́ àṣà ìbílẹ̀ àti àwọn ọmọ ẹgbẹ́ ààbò bá lọ sí Grove náà kí Àtaọ̀jà ti Òṣogbo, Ọba Jímọ̀ àti àwọn àlejò mìíràn tó dé sí ibẹ̀. Aláàfin ìlú Ọ̀yọ́ fi ìdùnnú rẹ̀ hàn sí ìdásílẹ̀ ọ́fíìsì ìwé ìrìnàjò nílùú Ọ̀yọ́. Ó sọ pé ó ṣe pàtàkì kí Ọ̀yọ́ ní ọ́fíìsì pásítọ̀tì tiẹ̀ fún ìdẹ̀rùn àti àdínkù ìrìnàjò àwọn aráàlú lọ sí ọ̀nà jíjìn. Aláàfin ìlú Ọ̀yọ́ Ọba Akeem Ọwọ́adé ti ṣàpèjúwe ìdásílẹ̀ ọ́fíìsì ìwé ìrìnàjò lọ sí òkè òkun ní ìlú Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ohun tó ṣe pàtàkì ní ọjọ́ Ẹtì. Ó sọ pé ìgbésẹ̀ náà yóò mú àdínkù bá ìrìnàjò àwọn èèyàn láti ọ̀nà jíjìn lọ sí olú ìlú ìpínlẹ̀, yóò sì tún ṣe àdínkù èèyàn pípọ̀ jù ní ilé-iṣẹ́ kan. Bẹ́ẹ̀ ni yóò sì mú kí ètò ọrọ̀ ajé àti àlàáfíà àwọn ènìyàn sunwọ̀n sí i. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan tí Bọ̀dé Dúrójayé, olùdarí ẹ̀ka ìròyìn fún Aláàfin fi síta ní Ìbàdàn, Ọba Ọwọ́adé sọ àwọn ọ̀rọ̀ náà nípasẹ̀ ẹgbẹ́ aṣojú pàtàkì kan tí High Chief Asimiyu Àtàndá, ọmọ ẹgbẹ́ Ọ̀yọ́ Traditional Council Ọ̀yọ́mèsì darí. Ẹgbẹ́ náà ṣàbẹ̀wò sí Ọ̀yọ́ Passport Office láti kí àwọn alákòóso ọ́fíìsì náà kú oríire lórí àṣẹ tuntun tí wọ́n fún ọ́fíìsì náà, èyí tó jẹ́ kí ó lè ṣiṣẹ́ fúnra rẹ̀ láìsí lábẹ́ Ìbàdàn Passport Office mọ́. Títí di àkókò díẹ̀ sẹ́yìn, Ọ̀yọ́ Passport Office jẹ́ ọ́fíìsì tó wà lábẹ́ Ìbàdàn Passport Office. Pẹ̀lú àyípadà tuntun yìí, orúkọ Ọ̀yọ́ Passport Office yóò máa hàn lórí ìwé ìrìnàjò àgbáyé tí wọ́n bá ń ṣe ní Ọ̀yọ́. Aláàfin sọ pé ọ́fíìsì náà yóò mú iṣẹ́ fífi àwòrán biometric àti iṣẹ́ ìkọ̀wé àti ìforúkọsílẹ̀ àwọn ìwé súnmọ́ àwọn olùgbé ní ìgbèríko àti àwọn agbègbè tó wà láàrin ìlú àti ìgbèríko. Èyí yóò dín àkókò ìrìnàjò àti owó ọkọ̀ tí àwọn ènìyàn yóò máa ná kù. Ó tún sọ pé ọ́fíìsì náà yóò dín iṣẹ́ tó pọ̀ jù àti ìlà àwọn àníyàn tó máa ń gùn ní àwọn ọ́fíìsì tó wà ní olú ìlú kárí ìpínlẹ̀ tàbí agbègbè kù. Yóò mú kí iṣẹ́ ìṣòwò ní Ọ̀yọ́ pọ̀ sí nítorí àwọn ènìyàn láti àwọn ìlú tó wà nítòsí yóò máa wá sí Ọ̀yọ́ fún ṣíṣe passport àti pípèsè àwọn àǹfààní iṣẹ́ ní tààrà àti lọ́nà tí kìí ṣe tààrà nípasẹ̀ àwọn òṣìṣẹ́ ọ́fíìsì àti àwọn oníṣòwò kéékèèké tó ń pèsè iṣẹ́ fún àwọn tó bá wá sí ọ́fíìsì náà. Chief Passport Officer, Ọ̀yọ́ Passport Office, Assistant Controller of Immigration Ọládẹ̀jọ David dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ aṣojú Aláàfin fún àbẹ̀wò wọn. Ó sọ pé àṣeyọrí yìí kò bá má ṣe ṣe tí kò bá sí ipa tí Aláàfin àti àwọn ọmọ bíbí ìlú Ọ̀yọ́ olókìkí kó, pàápàá jùlọ Alhaji Daud Igi Ogun. David rawọ́ ẹ̀bẹ̀ sí Aláàfin pé kó ràn wọ́n lọ́wọ́ láti sọ fún àwọn olùgbé Ọ̀yọ́ pé kí wọ́n máa ṣàmúlò Ọ̀yọ́ Passport Office dípò kí wọ́n máa rìnrìn àjò lọ sí Ìbàdàn tàbí Ìlọrin fún ṣíṣe ìwé ètò ìrìn àjò. Ó ṣèlérí pé Ọ̀yọ́ Passport Office yóò ṣiṣẹ́
iṣẹ́ tó dára fún àwọn ènìyàn nítorí pé yóò yára fún wọn láti gba ìwé ìrìn àjò wọn. Lára àwọn tó wà nínú ẹgbẹ́ aṣojú Aláàfin, olùdarí ìṣàkóso fún Aláàfin àti gbajúmọ̀ onímọ̀ ẹ̀sìn Islam Alhaji Daud Igi Ogun. Àìsíná mọ̀nàmọ́ná lẹ́yìn aago 7 alẹ́ ló ń fa ọmọ bẹ̀rẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ayọ̀délé Fáyọ̀ṣe ló ṣàlàyé bẹ́ẹ̀ lákòókò tí wọ́n ń búra fún gẹ́gẹ́ bí alága àjọ REA tuntun. Gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ Ayọ̀délé Fáyọ̀ṣe ti sọ pé àìsí iná mọ̀nàmọ́ná tó dúró rè ní àwọn agbègbè ìgbèríko ló máa ń fà bí àwọn èèyàn ṣe máa ń tètè wọlé lálẹ́ láti lọ sùn, èyí tí ó ń fà á bí àwọn èèyàn ṣe ń pamọ́ dàálẹ̀ bíi ẹ̀dá. Fáyọ̀ṣe sọ èrò rẹ̀ yìí ní ọjọ́ Ẹtì ní Àbújá lẹ́yìn tí wọ́n búra fún un gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ adarí Rural Electrification Agency REA. Nínú fídíò kan tí Arise News pín ní ọjọ́ Àbámẹ́ta Sátidé, gómìnà tẹ́lẹ̀ náà sọ pé àìsí iná mọ̀nàmọ́ná ní àwọn agbègbè ìgbèríko ti dín àwọn ìgbòkègbodò ìdárayá àti eré ìnàjú lálẹ́ kù. Ó sì ti mú kí àwọn aráàlú má ní ohun tí wọn ó ṣe lálẹ́ ju kí wọ́n gba orí ibùsùn wọn lọ. Ó ní kí ló dé tí ẹ kò fi bójútó ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná yìí? Àwọn ènìyàn tó wà ní àwọn agbègbè yẹn kò ní nǹkan míì tó lè fa àfiyèsí wọn, kò sí nǹkan mìíràn tó ṣe pàtàkì sí wọn. Lẹ́yìn aago 7 alẹ́, òkùnkùn ti bo gbogbo ilẹ̀. Àwọn ènìyàn máa ń tètè lọ sí orí ibùsùn, wọ́n máa ń wà pẹ̀lú àwọn ìyàwó wọn, ọmọ bẹ̀rẹ̀ náà sì ń pọ̀ sí látàrí ìṣòro pàtàkì tí àìsí iná mọ̀nàmọ́ná ń dá sílẹ̀. Fáyọ̀ṣe tún ṣàlàyé pé pípèsè iná mọ̀nàmọ́ná ní àwọn agbègbè ìgbèríko lè mú kí àwọn olùgbé máa jáde ní alẹ́, ó sì lè mú kí ìgbésí ayé wọn lálẹ́ rọrùn sí i, ó sì lè pèsè àwọn ọ̀nà míì fún eré ìnàjú lálẹ́. Ó ní ṣùgbọ́n tí a bá yanjú ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná yìí, ìgbésí ayé wọn lálẹ́ yóò sunwọ̀n sí i, eré ìnàjú yóò sì wà lẹ́yìn iṣẹ́ àti lẹ́yìn wíwà pẹ̀lú ìyàwó wọn. Àwọn ọ̀rọ̀ Fáyọ̀ṣe yìí wáyé ní àkókò tí yóò bẹ̀rẹ̀ iṣẹ́ gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ adarí REA. Ilé iṣẹ́ náà ló ní ojúṣe láti gbé àwọn ìsapá ìjọba àpapọ̀ lárugẹ láti mú kí iná mọ̀nàmọ́ná dé àwọn agbègbè tí iná kò tíì dé tàbí tí iná rẹ̀ kò ṣe dáadáa ní Nàìjíríà. Wọ́n búra fún Fáyọ̀ṣe àti àwọn ọmọ ẹgbẹ́ mìíràn nínú ìgbìmọ̀ REA lábẹ́ àbójútó mínísítà fún iná mọ̀nàmọ́ná Joseph Tegbe, Ahmadu Abubakar àti Ilyasu Makinta ni wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ náà pẹ̀lú àwọn 3 mìíràn. Abba Aliyu sì ni wọ́n fi sípò olùdarí àgbà tuntun ilé-iṣẹ́ náà. Bí awuyewuye àti wàhálà ẹgbẹ́ P-Square tẹ́lẹ̀ ṣe ń tẹ̀síwájú, Mr P tún sọ àwọn ọ̀rọ̀ tuntun nípa ìwà tí àwọn ẹbí rẹ̀ hù sí ìyàwó rẹ̀ Lọ́lá lákòókò tó wà nínú oyún. Peter Okoye tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Mr P ti mú àtẹ̀jáde rẹ̀ tó ń ṣàlàyé àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn lọ sí ìpele ara rẹ̀ tó kan ọ̀rọ̀ ìdílé rẹ̀. Ó sọ àwọn ọ̀rọ̀ tó kún fún ìmọ̀lára nípa bí àwọn mọ̀lẹ́bí rẹ̀ ṣe hùwà sí ìyàwó rẹ̀ Lọ́lá Ọmọ́sáyọ̀ Okoye lákòókò tó wà nínú oyún àkọ́kọ́ rẹ̀ àti lẹ́yìn tí ó bí ọmọ. Nínú apá kẹjọ àtẹ̀jáde rẹ̀ tí ó jáde ní Ọjọ́bọ̀, olórin náà yí ọ̀rọ̀ rẹ̀ kúrò nínú àwọn ọ̀rọ̀ nípa owó àti àwọn okòwò tó kan àwọn arákùnrin rẹ̀ Jude àti Paul sí bí ìbáṣepọ̀ mọ̀lẹ́bí rẹ̀ pẹ̀lú Lọ́lá ṣe rí. Pẹ̀lú ìmọ̀lára tó lágbára, Peter rántí ìpàdé mọ̀lẹ́bí wọn kan tí ó sọ pé ó wáyé ní ilé rẹ̀ ní Ọmọlé nígbà tí ọmọ wọn Cameron tó jẹ́ ọmọkùnrin rẹ̀ sì wà ní bíi ọmọ oṣù 5. Ó sọ pé ìyá òun tó ti di olóògbé Josephine wá láti Jos pẹ̀lú àwọn pásítọ̀, ó sì béèrè pé kí òun bá Lọ́lá sọ̀rọ̀ ní ìkọ̀kọ̀. Gẹ́gẹ́ bí Peter ti sọ, wọn kò ṣe Lọ́lá dáadáa lákòókò ìpàdé náà. Ó fẹ̀sùn kàn wọ́n pé ìyá òun àti arákùnrin òun Jude sọ fún Lọ́lá pé kó fi òun sílẹ̀. Ó tún sọ pé Jude mú fọ́tò ọmọ wọn sókè, ó sì ń béèrè bóyá Peter ni bàbá ọmọ náà. Peter sọ pé ìṣẹ̀lẹ̀ náà mú kí Lọ́lá sunkún, ó sì fi ilé náà sílẹ̀ fún ọ̀pọ̀ oṣù. Peter tún fẹ̀sùn kàn wọ́n pé wọ́n mú ìdààmú bá Lọ́lá lákòókò tó lóyún. Ó sọ pé Jude àti Paul kò fẹ́ kí oyún náà wáyé àti pé ìdí nìyẹn tí wọ́n fi ń gbìyànjú láti ṣe àkọsílẹ̀ ímeèlì èké lórí ta ni bàbá ọmọ náà. Ó tún sọ pé Lèyí Imoke tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Cross River tẹ́lẹ̀ dá sí ọ̀rọ̀ náà ní àkókò kan láàrin àríyànjiyàn náà. Síbẹ̀, Peter sọ pé kí ìyá àwọn tó kú, ó wá gbà pé ọmọ òun ni ọmọ náà. Ó sọ pé ó gbàdúrà lórí fọ́tò ọmọ náà, ó sì ní kí Jude àti Paul tọrọ àforíjì lọ́dọ̀ Lọ́lá. Ṣùgbọ́n Peter sọ pé àforíjì náà
kò lè ṣẹlẹ̀. Peter tún tako ẹ̀sùn tí wọ́n fi kan Lọlá pé òun àti ìyá wọn ní èdè àìyedè tó burú kó tó kú. Ó tẹnumọ́ pé ìyàwó òun bójútó ìyá wọn títí di ọjọ́ ìkẹyìn rẹ̀ ní ilé ìwòsàn ni. Àwọn ohun tí Peter sọ yìí jẹ́ ìtẹ̀síwájú àwọn fídíò rẹ̀ tó ti ṣe tẹ́lẹ̀. Nínú èyí tí ó ti ṣe àwọn ọ̀rọ̀ nípa pínpín owó tí wọ́n rí nínú orin, ètò okòwò àti àwọn ìṣòwò tó kan Northside Music àti àwọn arákùnrin rẹ̀. Jude Okoye ti tako àwọn ẹ̀sùn tó ní í ṣe pẹ̀lú owó náà. Ó sọ pé àwọn ọ̀rọ̀ náà wà níwájú ilé ẹjọ́. Ó tún fẹ̀sùn kan Peter pé ó ń ṣe ìgbẹ́jọ́ nípasẹ̀ àwọn iléeṣẹ́ agbórinjáde dípò kí ó jẹ́ kí ẹjọ́ òfin tẹ̀síwájú. Ní àkókò kan náà, àwọn olórin tí wọ́n ti wà lábẹ́ Square Record, Meddy àti Cynthia Morgan tí fèsì sí àríyànjiyàn tó ń lọ. Meddy, ẹni tó ti ní àríyànjiyàn gbangba pẹ̀lú iléeṣẹ́ náà tẹ́lẹ̀, dàbí ẹni pé ó ń tọ́ka sí pé òun náà lè sọ ohun tó ṣẹlẹ̀ sí òun nígbà tó wà pẹ̀lú ìdílé náà. Ó kọ̀wé pé Mr. Meddy Part 1 coming soon. Ó sì fi àwọn emoji ẹ̀rín kún, èyí tó mú kí àwọn olólùfẹ́ rẹ̀ bẹ̀rẹ̀ sí fèsì sí. Ní ti Cynthia Morgan, ó ti ń ṣàríwísí sí Jude Okoye ní gbangba. Nínú àwọn àtẹ̀jáde rẹ̀ tẹ́lẹ̀, ó ti ṣàpèjúwe Jude pẹ̀lú àwọn ọ̀rọ̀ bíi ìkà ènìyàn, ẹni tó ń fa ìṣòro àti ẹni tó ń da àárín àwọn ènìyàn rú. Olórin náà sọ pé òun ní ìrírí àdáni pẹ̀lú Jude nígbà tí òun wà lábẹ́ iléeṣẹ́ náà. Ó sì pe ara rẹ̀ ní ẹlẹ́rìí alààyè sí ìwà ìkà rẹ̀. Morgan tún sọ pé òun ní ìrètí pé àwọn ẹjọ́ tó ń lọ láàrin àwọn tó lọ́wọ́ nínú ọ̀rọ̀ náà yóò mú kí òtítọ́ túbọ̀ hàn gbangba. Ó ní ìrètí wa kan ṣoṣo láti mọ òtítọ́ ní àkókò yìí ní ilé ẹjọ́ kan náà. Kí Ọlọ́run ràn wọ́n lọ́wọ́. Ó tún fẹ̀sùn ṣàlàyé pé òun dojúkọ ìṣòro owó lákòókò tí òun wà lábẹ́ iléeṣẹ́ náà, bó tilẹ̀ jẹ́ pé òun mú owó wọlé. Ó sọ pé àwọn àdéhùn tí wọ́n ṣe mú kí òun gbẹ́kẹ̀lé Jude. Àríyànjiyàn tó ń lọ yìí sì ń fa àfiyèsí púpọ̀ láàrin àwọn aráàlú, bí àwọn olólùfẹ́ orin àti àwọn tó wà nínú iléeṣẹ́ orin ṣe ń tẹ̀lé àwọn tí àwọn ọmọ ẹgbẹ́ P-Square tẹ́lẹ̀ àti àwọn ènìyàn tó ní ìbáṣepọ̀ pẹ̀lú wọn sọ. Ìgbésẹ̀ EFCC tọ̀nà lábẹ́ òfin, wọn ò tayọ ààlà wọn. Fẹ́mi Fálànà ló ṣàlàyé bẹ́ẹ̀ lórí awuyewuye àti àríyànjiyàn lórí ọ̀rọ̀ àjọ EFCC àti ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Agbẹjọ́rò àgbà Fẹ́mi Fálànà ti sọ pé ohun tí àjọ Economic and Financial Crimes Commission EFCC ṣe bá òfin mu bí wọ́n ṣe gbẹ́tẹ̀lé àsùnwọ̀n ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun bí wọ́n bá ti gba àṣẹ ilé ẹjọ́ tó yẹ. Nígbà tó ń sọ̀rọ̀ lórí àríyànjiyàn tó yí ìgbésẹ̀ EFCC náà ká, agbẹjọ́rò náà sọ pé EFCC ní àṣẹ lábẹ́ òfin láti fi ìdènà post no debt PND sí àsùnwọ̀n owó ìjọba ìpínlẹ̀ fún àkókò díẹ̀ kí ó tó gba àṣẹ ilé ẹjọ́. Ó ní ti òfin, EFCC kò ṣe ohun tí kò bá òfin mu. Ó tọ́ka sí ìdájọ́ kòtẹ́milọ́rùn ọdún 2022 nínú ẹjọ́ tó kan Attorney General of Benue State àti EFCC. Ó sọ pé ilé ẹjọ́ náà fìdí agbára EFCC múlẹ̀ láti gbẹ́sẹ̀ lé àsùnwọ̀n ìjọba ìpínlẹ̀ dúró, ṣùgbọ́n EFCC gbọ́dọ̀ gba àṣẹ ilé ẹjọ́ láàrin wákàtí 48. Ó ṣàlàyé pé ní ọdún 2019 ilé ẹjọ́ gíga ní ìpínlẹ̀ Benue dájọ́ pé EFCC kò ní agbára láti gbẹ́sẹ̀ lé àsùnwọ̀n ìjọba ìpínlẹ̀ náà. Ó sì pàṣẹ pé kí EFCC san 50 mílíọ̀nù gẹ́gẹ́ bí owó ìtanràn. Gẹ́gẹ́ bí Fálànà ṣe sọ, EFCC lọ sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn. Ilé ẹjọ́ náà sì dájọ́ ní ọdún 2022 pé EFCC ní agbára láti gbẹ́sẹ̀ lé àsùnwọ̀n náà bí ó bá gba àṣẹ ilé ẹjọ́ láàrin àkókò tí yóò fi yàn. Ó tún tọ́ka sí ìdájọ́ Supreme Court ti ọdún 2024 tó kan ìjọba ìpínlẹ̀ Kogi àti àwọn ìpínlẹ̀ mìíràn. Ó sọ pé ilé ẹjọ́ gíga fìdí agbára àwọn iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó yẹ múlẹ̀ láti ṣe ìwádìí lórí iṣẹ́ owó àti àwọn àkáǹtì tí ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ ní. Fálànà ní tó bá jẹ́ ní ti òfin, EFCC kò sí ohun tí kò bá òfin mu. Gẹ́gẹ́ bí ààrẹ ṣe sọ nínú àtẹ̀jáde rẹ̀, òun ò ní pé kí a máa lo àṣẹ lórí ojúṣe EFCC, ṣùgbọ́n ó ní ìṣẹ̀lẹ̀ náà mú ìtìjú bá òun. A ó padà sí ọ̀rọ̀ yẹn láìpẹ́. Ó tún ní lábẹ́ òfin, EFCC ní agbára láti dá àkáǹtì ìjọba àpapọ̀ tàbí ti ìjọba ìpínlẹ̀ tàbí ìjọba ìbílẹ̀ èyíkéyìí ní Nàìjíríà dúró. Ó sọ pé ọ̀rọ̀ yìí ti ní ìdájọ́ nínú ẹjọ́ Attorney General of Benue State àti EFCC ní ọdún 2022. Fálànà tán rántí pé ní ọdún 2019 ilé ẹjọ́ gíga ní ìpínlẹ̀ Benue sọ pé EFCC kò ní agbára láti dá àkáǹtì ìjọba ìpínlẹ̀ náà dúró. Ó sì pàṣẹ pé kí EFCC san 50 mílíọ̀nù náírà gẹ́gẹ́ bí owó ìtanràn.
ó ní EFCC lọ sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn láti rawọ́ ẹ̀bẹ̀ lórí ìdájọ́ náà àti pé nínú ìdájọ́ tí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ṣe ní nǹkan bíi oṣù kẹsàn-án ọdún 2022 ilé ẹjọ́ náà sọ pé EFCC ní agbára láti dá àkáǹtì ìpínlẹ̀ náà dúró àti láti fi PNDC fún wákàtí 72 kí wọ́n tó gba àṣẹ ilé ẹjọ́. Ó ní èyí ni òfin tó ṣì wà ní Nàìjíríà títí di òní. Fálànà tún sọ pé ní ọdún 2024 ìjọba ìpínlẹ̀ Kogi pẹ̀lú ọ̀pọ̀ ìjọba ìpínlẹ̀ mìíràn tako ẹ̀tọ́ EFCC tàbí NFIU láti ṣe ìwádìí àti ṣàyẹ̀wò àwọn àkáǹtì ìjọba ìpínlẹ̀. Ó sọ pé nínú ìdájọ́ pàtàkì kan Supreme Court ṣàyẹ̀wò gbogbo àwọn òfin tó yẹ. Ó sì ṣe ìpinnu pé àwọn àjọ ní agbára láti ṣàyẹ̀wò àwọn àkáǹtì ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀. Ó ní báyìí gẹ́gẹ́ bí òfin ṣe rí EFCC ní agbára láti dá àkáǹtì ìpínlẹ̀ èyíkéyìí dúró ṣùgbọ́n ó gbọ́dọ̀ lọ sí ilé ẹjọ́ láàrin wákàtí 72. Ó ṣàlàyé pé nínú ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun EFCC ti lọ sí ilé ẹjọ́ gíga àpapọ̀ sì dá sí ọ̀rọ̀ náà lórí àlàyé tí EFCC pèsè. Fálànà tún sọ pé ààrẹ ti tọ́ka sí àṣẹ ilé ẹjọ́ tí EFCC gbà àti pé gẹ́gẹ́ bí ó ṣe yẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti takò bóyá àṣẹ náà bófin mu àti bóyá ó wúlò, kì í ṣe ọ̀rọ̀ àkókò tí wọ́n gbé ìgbésẹ̀ náà. Francis Nwapa ti bu ẹnu àtẹ́lu ìjọba Nàìjíríà fún bí wọ́n ṣe ń lo àwọn òṣìṣẹ́ ààbò orílẹ̀-èdè láti kọjú ìjà sí àwọn aráàlú lákòókò ìfẹ̀hónúhàn tàbí tí wọ́n bá fẹ́ sọ ẹ̀dùn ọkàn fún ìjọba. Ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn Francis Nwapa ti ṣàpèjúwe bí àjọ Human Rights Foundation Training Tracker ṣe pín Nàìjíríà sí orílẹ̀-èdè oní ìjọba alákòóso pẹ̀lú agbára tí kò fi àyè púpọ̀ sílẹ̀ fún òmìnira àti àtakò. Nwapa sọ pé èyí jẹ́ àmọ̀dájú ohun tí òun pè ní ìpè tóun ti ń pe àwọn òṣìṣẹ́, àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn ọ̀dọ́ Nàìjíríà. Nínú àtẹ̀jáde kan tí ó fi síta ní ọjọ́ Àbámẹ́ta, Nwapa sọ pé ìṣòro tó wà nínú ètò ìjọba tiwantiwa Nàìjíríà kò bẹ̀rẹ̀ láti inú ìjọba kan ṣoṣo. Ó sọ pé ó jẹ́ àbájáde ohun tí òun pè ní capitalistic rule, ìyẹn ìṣàkóso tí ó gbà pé ètò ọrọ̀ ajé àti àǹfààní àwọn olóṣèlú àti àwọn ọlọ́rọ̀ ni ó ṣe pàtàkì jùlọ. Ó fẹ̀sùn kan àwọn ìjọba tó ti wà pàápàá jùlọ ìjọba ààrẹ tẹ́lẹ̀ Muhammadu Buhari àti ìjọba ààrẹ Bọ́lá Tinubu pé wọ́n ti lo àwọn iléeṣẹ́ ìjọba àti àwọn àjọ aláàbò láti dín àwọn ìfẹ̀hónúhàn àti àtakò sí àwọn ìlànà ìjọba kù. Nwapa ní ìjọba àwa ara wa ní Nàìjíríà dàbí ìkarahun tí kò ní nǹkan kan nínú. Ìgbésẹ̀ náà kì í ṣe ohun tó ń ṣẹlẹ̀ lásán, ó jẹ́ apá kan nínú ètò tí àwọn olóṣèlú mọ̀ọ́mọ̀ ṣe. Ó tọ́ka sí ìfẹ̀hónúhàn EndSARS ní oṣù kẹwàá ọdún 2020 àti ìfẹ̀hónúhàn End Bad Governance ní oṣù kẹjọ ọdún 2024 gẹ́gẹ́ bí àpẹẹrẹ ohun tí òun pè ní àṣà ìdènà sí àtakò láti ọ̀dọ̀ ìjọba tó ń tún ara rẹ̀ ṣe. Gẹ́gẹ́ bí Nwapa sì sọ, àwọn tó ń béèrè pé kí ìwà ìkà ọlọ́pàá dópin lákòókò EndSARS dojúkọ agbára àwọn ọmọ ológun tó fa ikú ọ̀pọ̀lọpọ̀ ní Lekki Toll Gate. Ó tún sọ pé àwọn tó kópa nínú ìfẹ̀hónúhàn ọdún 2024 lòdì sí ebi àti ìnira ọrọ̀ ajé dojúkọ mímú ọ̀pọ̀ ènìyàn, ìdálóró àti ìgbẹ́jọ́. Nwapa tún fẹ̀sùn kan àwọn àjọ ààbò pé wọ́n mú àwọn tó ṣètò ìfẹ̀hónúhàn End Bad Governance tí wọ́n sì fi wọ́n sí àhámọ́. Ó mẹ́nuba Michael Adaramoye tó jẹ́ National Coordinator ti Youth Rights Campaign, ẹni tí yóò sọ pé wọ́n sì fi sí àhámọ́ fún ọjọ́ 49 pẹ̀lú Daniel Akande àti àwọn alátakò mìíràn. Ó tún rántí pé àwọn ọmọ kékeré kan wà tí wọ́n fi sí àhámọ́ fún àkókò pípẹ́ nígbà tí àwọn tó kópa nínú ìfẹ̀hónúhàn ní ìpínlẹ̀ Kaduna, Gombe, Katsina àti Borno dojúkọ fífi ìgbóró òfin gbé àti ìgbẹ́jọ́. Nwapa tún fẹ̀sùn kan ìjọba pé ó ń lo ilé ẹjọ́ àti àwọn ẹ̀ṣọ́ aláàbò láti dènà àwọn ìfẹ̀hónúhàn. Ó sọ pé wọ́n kọlu àwọn olùfẹ̀hónúhàn àti àwọn akọ̀ròyìn ní Èkó àti pé àwọn ọlọ́pàá kan lu àwọn tó ń ṣe ìfẹ̀hónúhàn. Ní èrò Nwapa, bí ìjọba ṣe ń bá àwọn olùfẹ̀hónúhàn lò fi hàn pé ìjọba ń wo àwọn ọmọ orílẹ̀-èdè tó ń béèrè fún ìgbésí ayé tó dára gẹ́gẹ́ bí ewu ìgbáyégbádùn ara wọn. Síbẹ̀, Nwapa sọ pé ìwà náà ní Nàìjíríà kò bẹ̀rẹ̀ lábẹ́ ìjọba ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC. Ó ṣàlàyé pé àwọn ìjọba People's Democratic Party PDP tó ṣàkóso orílẹ̀-èdè náà fún ọdún 16 kí ọdún 2015
tó dé náà kópa nínú títẹ̀síwájú ètò tí òun pè ní àǹfààní àti ìgbádùn fáwọn olóṣèlú àti ọlọ́rọ̀ nìkan. Ó ní PDP àti APC kì í ṣe àwọn alágbára tó ń dojú kọ ara wọn, wọ́n jẹ́ ẹ̀ka méjì tó ń díje pẹ̀lú ọ̀nà àti àfojúsùn kan náà. Nwapa tún bu ẹnu àtẹ́ lu Cyber Crimes Act, ó sì fẹ̀sùn kàn pé wọ́n ti ń lo òfin náà lòdì sí àwọn akọ̀ròyìn, àwọn alátakò àti àwọn aráàlú tó ń ṣàríwísí àwọn ìlànà ìjọba. Ó tún fẹ̀sùn kàn ilé ìgbìmọ̀ aṣòfin pé ó ń dín ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ òṣèlú kù nípasẹ̀ àwọn òfin ìdìbò tó fún àjọ INEC ní àṣẹ láti yọ ẹgbẹ́ òṣèlú kúrò nínú àkọsílẹ̀ bí wọn kò bá rí ààyè kankan láàrin àkókò ìdìbò. Ó tọ́ka sí yíyọ Socialist Party of Nigeria SPN àti National Conscience Party NCP kúrò nínú àkọsílẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ. Gẹ́gẹ́ bí Nwapa sì sọ, irú àwọn ìgbésẹ̀ bẹ́ẹ̀ ń dín ààyè àwọn ẹgbẹ́ òṣèlú tó ń dúró fún àwọn òṣìṣẹ́ kù. Nwapa tún fẹ̀sùn kàn ilé ẹjọ́ àti àwọn àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ pé wọn kò ní òmìnira tó péye. Ó tọ́ka sí bí àjọ EFCC ṣe ń bójútó àwọn àkáǹtì ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí àpẹẹrẹ ohun tí òun pè ní agbára lórí ìṣàkóso nínú iṣẹ́ àwọn àjọ ìjọba. Ó sọ pé àwọn iléeṣẹ́ ìjọba kò lè dáàbò bo àwọn aráàlú níwọ̀n bí wọ́n bá sì ń jẹ́ kí agbára òṣèlú ní ipa lórí iṣẹ́ wọn. Nwapa ké sí àwọn òṣìṣẹ́, àwọn akẹ́kọ̀ọ́, àwọn oníṣòwò, àwọn oníṣẹ́ ọwọ́, àwọn òṣìṣẹ́ ìjọba àti àwọn ọ̀dọ́ Nàìjíríà pé kí wọ́n ṣètò ara wọn láì gbẹ́kẹ̀lé àwọn ẹgbẹ́ òṣèlú, kí wọ́n sì kọjú ìjà sí ohun tí òun pè ní ìjọba tó ń ṣègbè lẹ́yìn olóṣèlú àti àwọn ọlọ́rọ̀ láwùjọ. Lára àwọn ohun tó ń béèrè fún ni pé kí wọ́n dá lílo Cyber Crimes Act lòdì sí àwọn alátakò dúró lẹ́sẹ̀kẹsẹ̀, kí wọ́n ṣe ìdájọ́ àti san ẹ̀san fún àwọn tí ìwà ipá àwọn aláṣẹ kan lákòókò ìfẹ̀hónúhàn EndSARS àti End Bad Governance, kí wọ́n sì máa mú àwọn aláṣẹ tí wọ́n bá rí i pé wọ́n jẹ̀bi ìwà ìtọ́ náà wá fún ìgbẹ́jọ́ òdodo. Ó tún béèrè pé kí wọ́n yí àwọn òfin tó gbà kí wọ́n yọ àwọn ẹgbẹ́ òṣèlú kúrò nínú àkọsílẹ̀ padà, kí wọ́n fi àwọn ẹgbẹ́ tí wọ́n ti yọ kúrò sípò padà, kí ilé ẹjọ́ àti EFCC ní òmìnira tó pọ̀ sí, àti pé kí wọ́n dá ohun tí òun pè ní àwọn ìgbésẹ̀ àdínkù ìnáwó tí IMF àti World Bank fi lé Nàìjíríà lórí dúró. Ó tẹnumọ́ pé ní èrò tòun, ètò àti ìkópa láti ọ̀dọ̀ àwọn òṣìṣẹ́ àti àwọn ẹgbẹ́ òṣèlú tó ń dojúkọ ìnira ló lè mú àyípadà òṣèlú àti ọrọ̀ ajé gidi bá Nàìjíríà. Ó ní ọdún méjì lẹ́yìn ẹ̀jẹ̀ tí ó dà sílẹ̀ lákòókò End Bad Governance àti ọdún 6 lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Lekki Toll Gate, mo tún ń tẹnumọ́ pé kò ní sí ìjọba àwa-ara-wa gidi, ẹ̀tọ́ ọmọ ènìyàn tàbí iyè fún àwọn òṣìṣẹ́ Nàìjíríà lábẹ́ ètò tí wọ́n ṣètò fún èrè àwọn olóṣèlú àti àwọn alẹ́nulọ́rọ̀ nìkan. Ó parí ọ̀rọ̀ rẹ̀ pé ìjà náà yóò máa tẹ̀síwájú títí agbára yóò fi wà lọ́wọ́ àwọn ènìyàn tó ṣiṣẹ́ fúnra wọn láì gbọ́kànlé bàbá ìsàlẹ̀ kankan. Àwọn ajínigbé tún béèrè 30 mílíọ̀nù owó ìtúsílẹ̀ igbákejì alákòóso ìjọba ìbílẹ̀ Ìfẹ́dayọ̀ lẹ́yìn tí wọ́n ti kọ́kọ́ gba 30 mílíọ̀nù náírà lọ́sẹ̀ 4 sẹ́yìn. Àwọn ajínigbé tí wọ́n jí igbákejì alákòóso ìjọba ìbílẹ̀ Ìfẹ́dayọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun gbé, Débọ̀ Fáróǹbí, ti tún béèrè fún owó ìtúsílẹ̀ 30 mílíọ̀nù náírà míì lẹ́yìn tó lo ọjọ́ 69 ní àkàtà àwọn ajínigbé. Gẹ́gẹ́ bí Saturday Punch ṣe ròyìn, àwọn ajínigbé náà ti gba 30 mílíọ̀nù gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ ní nǹkan bí ọ̀sẹ̀ 4 sẹ́yìn ní ibi tí ẹnikẹ́ni kò mọ̀. Ṣùgbọ́n àwọn orísun tó ṣe gbẹ́kẹ̀lé láàrin àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ àti àwọn olùgbé àdúgbò náà sọ fún Saturday Punch ní ọjọ́ Ẹtì pé dípò kí àwọn ajínigbé náà tú Fáróǹbí sílẹ̀, wọ́n tún ń béèrè fún 30 mílíọ̀nù náírà míì. Ọ̀kan lára àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ náà tó bá akọ̀ròyìn sọ̀rọ̀ ní ọjọ́ Ẹtì tí ó ní kí wọ́n fi orúkọ bo òun láṣìírí sọ pé àwọn ajínigbé náà tún béèrè fún ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan ní àfikún sí owó náà. Òṣìṣẹ́ náà tó mọ̀ nípa ìjíròrò tó ń lọ láàrin àwọn ajínigbé, ẹbí Fáróǹbí àti àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ sọ pé àwọn ajínigbé náà ti béèrè fún 30 mílíọ̀nù náírà tẹ́lẹ̀ àti àwọn oògùn àtọ̀gbẹ bóyá fún igbákejì alákòóso náà. Ó tún ní wọ́n gbé owó náà àti àwọn oògùn náà fún wọn ní ọ̀sẹ̀ 4 sẹ́yìn, ṣùgbọ́n dípò kí wọ́n tú igbákejì alákòóso náà sílẹ̀, wọ́n tún béèrè fún 30 mílíọ̀nù náírà míì. Mo mọ̀ pé ALGON bójútó ọ̀rọ̀ náà. Bákan náà, Ọmọlolú Abídòyè tó jẹ́ alákòóso
alákòóso àkọ́kọ́ ti ọ̀rá ìgbòmínà Youth Front fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn ajínigbé náà ti tún béèrè fún 30 mílíọ̀nù míì. Abídòye sọ pé ìsapá àwọn ará àdúgbò láti kó owó míì jọ kí wọ́n lè rí Fáróǹbí gbà sílẹ̀ kò tíì so èso rere. Ó ní àwọn ará àdúgbò kọ́kọ́ kó 30 mílíọ̀nù jọ fún owó ìtúsílẹ̀, wọ́n sì fi lé àwọn ajínigbé náà lọ́wọ́, ṣùgbọ́n wọ́n tún béèrè fún owó míì kí wọ́n tó tú sílẹ̀. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà, Abíọ́dún Ọ̀jẹ̀lábí, ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun, sọ pé òun kò mọ̀ nípa ìbéèrè 30 mílíọ̀nù tuntun yìí. Ó ṣàlàyé pé àwọn ènìyàn méjì tí wọ́n mú nípa jíjí Fáróǹbí gbé ti farahàn nílé ẹjọ́, wọ́n sì ti fi wọ́n sí àhámọ́. Àwọn jàǹdùkú agbébọn jí Fáróǹbí gbé ní ọ̀rá ìgbòmínà ní ọjọ́ 9 oṣù kẹfà ọdún 2026. A gbọ́ pé àwọn agbébọn náà mú àwọn olùgbé 4 títí kan àwọn obìnrin Fúlàní 2, olùgbé mìíràn àti Fáróǹbí, ṣùgbọ́n àwọn ọmọ ogun tó wà ní ìlú náà kọjú ìjà sí àwọn agbébọn náà kíákíá, wọ́n sì lé wọn. Èyí mú kí àwọn agbébọn náà fi 3 lára àwọn tí wọ́n jí gbé sílẹ̀ kí wọ́n sì sálọ pẹ̀lú òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ náà. Gẹ́gẹ́ bí Saturday Punch ṣe gbọ́, jíjí Fáróǹbí gbé jẹ́ ìṣẹ̀lẹ̀ ìjínigbé kẹta tó ṣẹlẹ̀ ní àdúgbò náà láàrin oṣù 8 sẹ́yìn. Ní oṣù kejì lọ́dún 2025, wọ́n ní àwọn afurasí báńdíìtì jí Emmanuel Owólabí, òṣìṣẹ́ custom tó ti fẹ̀yìntì gbé ní àdúgbò náà. Lẹ́yìn tó fẹ́ lò tó ọ̀sẹ̀ 4 ní ọwọ́ àwọn ajínigbé, wọ́n tú Owólabí sílẹ̀ ní àdúgbò kan ní ìpínlẹ̀ Kwara lẹ́yìn tí wọ́n san owó ìtúsílẹ̀ tí wọn kò sọ iye rẹ̀. Ní ọjọ́ 1 oṣù kejì, àwọn agbébọn tún gbógun ti ọ̀rá ìgbòmínà láti ààlà ìpínlẹ̀ Kwara, wọ́n sì jí àwọn olùgbé 2 gbé. Àwọn náà tún rí òmìnira lẹ́yìn tí wọ́n lò nǹkan bíi ọ̀sẹ̀ 4 ní ọwọ́ àwọn ajínigbé. Ó máa ń lọ ní dòlè. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ Àtíkù Abubakar ti ké gbàjarè síta lórí òbítíbitì owó tó sọlẹ̀ sí inú àsùnwọ̀n ìfowópamọ́ àdáni rẹ̀ kí orí ọmọ ẹran kó tó di tẹkùnmọ́ lọ́wọ́. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ àti olùdíje sípò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC Àtíkù Abubakar ti kéde àníyàn rẹ̀ lórí owó kan tó wọ inú ọ̀kan lára àwọn àsùnwọ̀n báǹkì rẹ̀, èyí tó pè ní báǹkì alábọ́dé. Nínú àtẹ̀jáde kan tí Frank Shuaib, olùrànlọ́wọ́ rẹ̀ pàtàkì Àtíkù lórí ìbánisọ̀rọ̀ àwùjọ, fi síta ní ọjọ́ Ẹtì, Àtíkù sọ pé ẹni tí òun kò mọ̀ ló fi owó náà ránṣẹ́ sí òun. Ó ní àlàyé tó wà lórí owó náà ní contribution electioneering campaign, ìyẹn àfikún fún owó ìpolongo ìdìbò. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ náà sọ pé ìṣẹ̀lẹ̀ náà ti gbé àwọn ìbéèrè pàtàkì dìde nípa ààbò, pé báwo ni àwọn kan ṣe lè mọ ẹ̀kúnrẹ́rẹ́ nípa àsùnwọ̀n tí ó jẹ́ àṣírí àwọn ará Nàìjíríà. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe sọ, Àtíkù tàbí ẹgbẹ́ ìpolongo rẹ̀ kò béèrè fún owó náà, kò fún ẹnikẹ́ni ní àṣẹ láti fi owó náà ránṣẹ́, kò sì mọ ẹni tó wà lẹ́yìn ìfiránṣẹ́ owó náà. Shuaib sọ pé ohun tó ṣẹlẹ̀ jẹ́ ohun tó ń bani lẹ́rù nítorí pé àkáǹtì náà jẹ́ àkáǹtì àdáni pàtàkì tí àwọn àlàyé rẹ̀ kò sì sí ní gbangba fún gbogbo ènìyàn. Ó ní èyí ti mú kí àwọn ènìyàn máa béèrè pé báwo ni àwọn àlàyé nípa àkáǹtì àdáni tí ó yẹ kí wọ́n pamọ́ ṣe hàn síta. Àtẹ̀jáde náà sọ pé àfiránṣẹ́ owó náà wá láti ọ̀dọ̀ ẹni tí ọ̀gá wa kò mọ̀ rárá, pẹ̀lú àlàyé contribution electioneering campaign. Bẹ́ẹ̀ ni ọ̀gá wa tàbí ẹgbẹ́ ìpolongo rẹ̀ kò béèrè fún owó náà, kò fún ẹnì kankan ní àṣẹ, kò sì mọ ẹni tàbí iléeṣẹ́ tó wà lẹ́yìn àfiránṣẹ́ owó tí a kò fún ẹnikẹ́ni ní àṣẹ rẹ̀ náà. Ó tún sọ pé ó yẹ kí àwọn ipò tó yí àfiránṣẹ́ owó náà ká máa jẹ́ ohun tó ń da ọ̀gá wa láàmú. Àkáǹtì náà jẹ́ àkáǹtì àdáni pátápátá, àwọn àlàyé rẹ̀ kò sì sí ní gbangba. Èyí sì gbé ìbéèrè pàtàkì kan dìde: báwo ni àwọn ènìyàn tí kò mọ̀ ṣe rí àwọn àlàyé àkáǹtì àdáni tó yẹ kí wọ́n pamọ́? Àtẹ̀jáde náà tún sọ pé bí àwọn ènìyàn bá lè rí àti lo àlàyé báǹkì àdáni tí igbákejì ààrẹ tẹ́lẹ̀ àti ọ̀kan lára àwọn olùdíje ààrẹ pàtàkì fún àwọn ìdí tí a kò tíì mọ̀, ó túmọ̀ sí pé ìpamọ́ owó àwọn ọmọ Nàìjíríà lè wà nínú ewu. Àtíkù rọ àwọn aráàlú àti àwọn iléeṣẹ́ ààbò pé kí wọ́n kíyèsí ìṣẹ̀lẹ̀ náà. Ó pè ní ọ̀kan lára àwọn ìṣẹ̀lẹ̀ tó fura sí pé ń ṣẹlẹ̀ ṣáájú ìdìbò gbogbo ọdún 2027. Ó tún fẹ̀sùn kàn pé
ohun tó ṣẹlẹ̀ lè jẹ́ ara àwọn ìgbìyànjú láti ba orúkọ òun jẹ́ bí àwọn iṣẹ́ òṣèlú ṣe ń pọ̀ sí i. Àtẹ̀jáde náà ní bí àwọn iṣẹ́ òṣèlú ṣe ń pọ̀ sí i, àwọn ará Nàìjíríà kò gbọdọ̀ jẹ́ kí àwọn ọ̀nà àtijọ́ yìí pín wọn lójú nítorí pé ó dàbí ìgbìyànjú láti ba orúkọ ènìyàn jẹ́. Irú àwọn iṣẹ́ àìnírètí bẹ́ẹ̀ ti kùnà tẹ́lẹ̀, wọn yóò sì tún kùnà lákòókò yìí. Síbẹ̀, Shuaib fìdí rẹ̀ múlẹ̀ fún Punch pé igbákejì ààrẹ tẹ́lẹ̀ náà ti fi ìṣẹ̀lẹ̀ náà ránṣẹ́ sí àwọn ilé-iṣẹ́ tó ń bójútó àwọn ọ̀rọ̀ ìwà ìbàjẹ́ fún ìwádìí sí ọ̀rọ̀ náà. Primate Ayọ̀délé ti ké sí ààrẹ Tinubu pé ìṣòro wà ní Nàìjíríà. Ó ní àwọn tó wà láyìíká rẹ̀ kàn tàn jẹ ni, ó sì lè fa òpin ìrìn àjò rẹ̀ nínú òṣèlú. Olórí ìjọ Henry Evangelical Spiritual Church Primate Elijah Ayọ̀délé ti sọ pé àwọn ènìyàn tó yí ààrẹ Bọ́lá Tinubu ká kàn tàn jẹ lásán ni nípa bí ìṣòro àti ìnira tí àwọn ọmọ Nàìjíríà ń dojú kọ ṣe pọ̀ tó. Primate Ayọ̀délé kìlọ̀ fún Tinubu pé bí ìnira ṣe pọ̀ tó ní Nàìjíríà lè dí ìpele àṣekágbá ìrìn àjò rẹ̀ nínú òṣèlú lọ́wọ́. Nínú fídíò kúkúrú kan tí ó fi sí orí ayélujára, ìránṣẹ́ Ọlọ́run náà rọ Tinubu pé kó má yà kúrò nínú ọ̀nà òtítọ́. Ó ní, Tinubu, ìnira wà ní Nàìjíríà. Tinubu, iṣẹ́ rẹ̀ ń dojú kọ ìdènà. Tinubu, wọ́n kàn ń tàn ọ́ jẹ lásán ni. Ó tún sọ pé àwọn ènìyàn tó máa sọ òtítọ́ fún ọ, wọn ò ní jẹ́ kí o gbọ́ wọn. Èyí sì lè jẹ́ ìbẹ̀rẹ̀ àṣekágbá ìrìn àjò rẹ nínú òṣèlú. Primate Ayọ̀délé tún rọ ààrẹ Tinubu pé kí ó má ṣe kọ òtítọ́ sílẹ̀. Ó sì ní má ṣe sọ pé rárá sí òtítọ́, sọ òtítọ́ kí o lè tún fò lókè sí i.